ọdún mẹ́tàdínlọ́gbọ̀n lọ́pẹ́ wọn o black tó fi sílẹ̀ lọ́pẹ́ wọn o. Olúwa má dá yẹyẹ àwa fáyé ṣe o ayé ilé Olúwa má dá yẹyẹ àwa fáyé ṣe ọ̀rọ̀ Nàìjíríà ìgbèrò Olúwa má dá yẹyẹ àwa fáyé ṣe ọ̀rọ̀ Nàìjíríà ìgbèrò Olúwa má dá yẹyẹ àwa fáyé ṣe. káàbọ̀ sórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bó ṣe ń lọ ń bì fàájì òpin ọ̀sẹ̀ náà ni àmọ́ ètò ìní yìí ó jẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ nílùú wa láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn láti fẹ́ lo àwo bàbá wa The Truth tí bàbá ti ṣe láti ọdún tó ti pẹ́ 1994 ní bàbá ṣe àwo yìí àmọ́ mo nǹkan tí bàbá yànnà nánú àwo yìí gbogbo ẹ̀ pátápátá náà ló ń ṣẹlẹ̀ ń sìn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lẹ́nu bí ọ̀sẹ̀ méjì ìlú Nàìjíríà káàkiri ó gbóná tó yẹ pé ẹ̀mí púpọ̀ gan ṣe kí ni ó bá lọ kọ́lọ̀ bá fọ̀rún kẹ́wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó lè jíjà káàkiri lòun náà ti ṣẹlẹ̀ la fi ní ká jókòó ká wá wò nǹkan tó ń ṣẹlẹ̀ gangan pé kí ni ìṣòro wa gangan ó jẹ́ nǹkan tí yẹ pé lórí ètò ilé ni ó jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí pé bó ṣe lọ yìí kò yé wa rárá tó Ọlọ́run náà la máa ké pè kó bá wa rọgbọ wa lọ́kàn torí òun mo ti fẹ́ lo orin bàbá lè ní pé kí bàbá fún wa ká sí tí ká gbọ́ agbára lọ́rọ̀ lé ní ijó ní ìdí ẹ̀ ní The Truth lélẹ̀ látọ̀ ni bàbá wọn olóògbé tí Sikiru Ayinde Barrister ìjírò yìí láwọn àbí náwáyé náà wà lẹ́yìn ibẹ̀ yẹn náà nígbà tí a dúró gbọ̀ngbọ̀n yìí náà ẹgbàdo ni bàbá díẹ̀ à ń padà bọ̀. ló yẹ káàró àtúbọ̀tán ló yẹ káàró. báwo bá bẹ̀rù orúkọ táwọn òbí sọ́wọ́ ó tọ́ka bẹ̀rù orúkọ táwọn òbí wá ń jẹ́ ìgbà tó orúkọ náà bàjẹ́ lórí wọn làwa náà ṣe fi dùnú jorúkọ fámìlì o ta ló jẹ́ pera ẹ̀ lọ́mọ ṣẹ́tàní bèlè ń ta sí ọmọ jù dá sí yóò tọ́ka bẹ̀rù orúkọ tọ́ka bẹ̀rù orúkọ. ọmọ Nàìjíríà lẹ́ẹ̀lẹ́ẹ̀dọ̀dọ̀ wá ń bì tó bá ti bọ́lẹ̀ lókè òkun tó parí. ilé tí bàbá mẹ́nu kan bí fáwọn àtàbá ń travel lọ́tà tàti ní experience ẹ̀ ń pé tó bá ń lọ tó bá ti mú green passport dání wọ́n máa fi ẹ́ sáyé ọ̀tọ̀ ni wọ́n máa sà ẹ́ látòkè délẹ̀ ni kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ ni ó ní bàbá ń sọ́ńbì. embarrassment ti pọ̀jù lórí wa o tó o bá rẹ̀ sùn tó fi kàn wẹ́ rárá wọn ò
lókèrè kó tún wá ń dá lu wa mọ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tẹ́gbẹ́ fi wá di gbogbo ẹ̀ dojúrú ní ẹnujọ́ mẹ́ta yìí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ ẹ rí wò lórí amóhùnmáwòrán nígbà tí náà ń bí EndSARS. EndSARS gangan nìkan tẹ́ pọ̀ wọ́n ọ̀dọ́ jáde fún tí wọ́n ń sọ káàkiri pé ẹ bá wa end SARS. Pé èyí tọ̀wọ́n ọlọ́pàá tí wọ́n pa wá pé ó tó gẹ́ẹ́. Òun gangan ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí tó dẹ̀ pé káàkiri lọ́wọ́ ọ̀dọ́ wà tó dẹ̀ ń ṣe ní peaceful protest. Ẹ̀rí láwọn nígbà tí ń bí náà àwa náà lọ káàkiri gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwa tẹ́ pé bí táwọn tẹ̀ tí ṣó jẹ́ bí tó yẹ pé àwọn ìjọba wa ti ní nǹkan ńláńláńláńlá gẹ́gẹ́ bí mo sọ pé ládùúgbò wa tẹ́ bá rí mẹ́rin pé ọwọ́ airport wa àti tó jẹ́ local tó jẹ́ international àwa náà bá wọn ṣe táwa náà lọ káàkiri gbogbo Ìkẹjà lálọ tí ò sí ìjà tí ò sí nǹkan kan rárá tàbí ń sọ pé ìjọba sẹ́ àní tí SARS pa wá àní ti tó ipò tó gẹ́ kò dẹ̀ sẹ́ni tí ó kàn gbogbo apátápátá bí kan mú entity kan ní kan lọ fún ọ lórí ATM tó bá náà lórí ATM gbàgà gbogbo ara bó ṣe lọ káàkiri dẹni káàkiri láfẹ́ mo ṣe lẹ́kọ̀ọ́ lọ fẹ́ kà ní. Ìkan tó pa Kọ́ládé Johnson kọ́ lọ́ọ́ bá fọ̀rọ̀ kẹ́ náà àdúgbò wa náà ni ó jókòó náà ní sílẹ̀bù dẹ̀ ló lọ bà tó lọ́nà wọn lé àwọn èèyàn kan wá àdúgbò yẹn ẹ̀wé tá à ń gbọ́ nílẹ̀ Ìgbò wọn ní tó bá ti ní kó mú wá tó bá ti mú wá báyìí ọmọ yẹn ni pàpà lọ sínú odò oríṣiríṣi bẹ́ẹ̀ tí ò tẹ̀ bójú mu dáa tó ráwọn ọlọ́pàá tá à ń sọ ẹ̀wọ̀n ló yẹ kó máa ṣọ́ wa ó ti wá jẹ́ pé àwọn gangan lọ ṣe ti lọ́wọ́ à ń pa wá nípa sàárà ni tó bá sọ pé òun ló bá ìpẹ́ mú ti lọ ní kọ́tà jáde fún nìyẹn tó dẹ̀ ní mi tó yẹ pé àdé ń ṣe tó yẹ pé à ń sọ pé ó ti tó end to SARS àti end to bad governance ta ṣe títí tí gómìnà wa nílùú Èkó Wájídé Sanwó-Olú dẹ̀ wá dé fún ògbọ́n táwa ń sọ yìí bàbá ó gbà lọ wa dẹ̀ gbé lọ bá olórí iléèdè wa Muhammadu Buhari bàbá dẹ̀ ní òkè ó sọ fún IG dẹ̀ dissolve SARS pam nítorí kò sí SARS wọn àmọ́ torí pé àwọn ọ̀dọ́ ti sọ bẹ́ẹ̀ rí tá à ń bẹ̀rù pé ẹ ti sọ́rí ó ṣeé ṣe ká fi dúró pé a fẹ́ rí ìgbésẹ̀ tẹ fẹ́ gbé ẹ bá wa gbé ìgbésẹ̀ yẹn ká rí lóòótọ́ tó dáa sí gbọ́pọ̀ ọlọ́pàá 2 mẹ́ta kan sì wà lọ́nà òun ló jẹ́ ká sì wà ní títì bóyá ká náà ti wá mọ̀ ní o ká ti wá ṣe kí ni ká ti wá kúrò títí gbẹ̀yìn pé a fún yín lọ́sẹ̀ 2 àbọ̀sẹ̀ 3 bóyá ká náà ṣe yẹn ni bóyá nǹkan tó wá ṣẹlẹ̀ bóyá kò ní padà ṣẹlẹ̀ kò dẹ̀ ju ọjọ́ mélòó kan bá di ọjọ́ Tuesday àbí nǹkan tájọba náà wọn ọmọ ta nǹkan wọ́n ti ń jó police station lórí ilé wọ́n jó police station ní Làsàmàjà nǹkan báyìí gbogbo ẹ̀ ṣe di nìyẹn tó jùlọ lọ́jọ́ yẹn báyìí bí gómìnà wa ṣe ní kọ́fì wà ní kí ló ń pè ní kọ́fì má lọ bì kankan mọ́ ibi tẹ́wà náà ní kẹwà àwọn tó dẹ̀ wà níbi tó ti ń ṣe protest ní tó gẹ̀ẹ́sì lẹ́kí wọ́n sì wà ń bẹ̀ nígbà tí gómìnà wa nílùú Èkó sọ pé kí kọ́fì yìí bẹ̀rẹ̀ láago 4 ìgbà tó yá ni gómìnà ní kó di aago 9 àmọ́ aago 9 yẹn ìròyìn yẹn ò kárí tó dá wákàtà wà níbi iṣẹ́ ń bí gan ní ọjọ́ yẹn gan àwọn agbẹ̀dọ̀ mọ̀ kó dago 9 àtẹnitọ́ kankan tó mọ̀ ìròyìn yẹn ò kò rìn dáadáa àwọn amóbi tó ti ṣẹlẹ̀ bọ́n wọn á mì nìyẹn tí wọ́n ṣe gbébọn nǹkan bí aago 7 kọjá àbí nǹkan tí wọ́n ṣe gbébọn lọ síbi tí wọ́n ti ń protest nìyẹn peaceful protest táwọn ọ̀dọ́ wa tọkọ̀ ìjókòó sí tó ń ké national anthem tí wọ́n fi flag ṣe bí wọ́n ṣe bẹ̀ sí ìbọn nìyẹn gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú ní tí ẹ ṣẹlẹ̀ báyìí gbogbo ìlú wa báyìí ó dàrú pátápátá ni gbogbo nǹkan tó fa kínní ìjó di pé àwọn àmì tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n gbé ìbọn tí wọ́n yìn gbogbo bí kínní yẹn ṣe ṣẹlẹ̀ báyìí gbogbo ìlú dàrú káàkiri gbogbo ẹ̀ pátápátá ló dàrú 76 ti kú 100 ti kú 1000 ti kú oṣù kan là ń gbọ́ adẹ̀rín tá à ń gbóhùn bọ́ gùn tá à ń rí báwọn èèyàn ń sá lọ tó ń sá bọ̀ kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ ṣe ṣerú nǹkan fún àwọn ará àti wá ń bèrè láti ìjọ yẹn báyìí pé ta lẹni tó sọ pé kí wọ́n lọ yìnbọn fáwọn èèyàn ní Lẹ́kì toll gate gẹ́gẹ́ bá ti ń sọ̀rọ̀ àǹtẹ̀ tí gbọ́ àǹsà kankan rárá àǹtí gbọ́ akọ̀ ń fetí sílẹ̀ ni ọ̀rọ̀ dẹ̀ ṣòro sọ mo fi ní ẹ̀yin tẹ́ wà ń lé ẹ dákun torí Ọlọ́run ẹ sinmi torí ẹ lè lọ sọ̀rọ̀ míì tẹ́ kó máa padà kó bá yín o kẹyà ní sùúrù kẹjẹ́ kíjọba ṣe kiri kíjọba sọ torí pé kò sẹ́ni tó yé 70 something la gbọ́ tẹ́lẹ̀ nǹkan pa létà la gbọ́ pé wọ́n ju 12 létà la gbọ́ pé wọ́n ju 3 nǹkan pọ̀ wọ́n tó ṣèṣe ló pọ̀ ẹ jẹ́ ká ní sùúrù àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gangan tó gètì ẹ òun ló trigger òun gangan ló fi iná ìgbẹ́ fi wá dàrú kí ló máa ṣẹlẹ̀ níjọ́ kejì báyìí gbogbo ìlú bá dàrú ló bá di pé nílùú Èkó táwa wà afẹ́lẹ́ ní ìlú Èkó ó gbin náà ni torí pé iná ń bí iná ń bẹ̀ yẹn iná ń bí iná ń bẹ̀ yẹn iná ń bí iná ń bẹ̀ yẹn
ìlú bàjẹ́ àwa di pé Èkó ní kọ́kọ́ káàkiri wá ní Ọ̀yọ́ state nìbàdàn gbogbo ẹ̀ ṣe kí ni gbogbo ẹ̀ gbin náà ni l'Óṣogbo gbogbo ẹ̀ ń gbin náà ni l'Ákúrẹ́ gbogbo ẹ̀ ń gbin náà ni ìlú tán ló jìnnà síná tó tún má lè jọ náà gan tó jẹ́ ìlú Ìlọrin òun gan gbin náà ni a sì ń bọ̀ yẹn òun gan gbin náà ni ilẹ̀ Ìgbò wọ́n ṣe ń sọná sí police station lọ́n sọná sí àwọn oríṣi gbogbo ẹ̀ à ń tẹ̀kọ́tẹ̀ wá rí lè yẹ wa mọ́ gan nígbà gbòdògbò ẹ̀ dìṣẹ̀ lọ́ba ní pé ibì kan wà tó tọ́jú oúnjẹ sí ní Másámásá lẹ́kọ̀ọ́ nípa òyìn ti ya dé bẹ́ẹ̀ oúnjẹ wo ni wọ́n fi ṣe wọ́pẹ̀ títí nìyẹn lọ́bẹ̀rẹ̀ sí kó oúnjẹ ní òtẹ̀lẹ́ lè jẹ́ nǹkan fèmí torí àwọn olóṣèlú wa ìkànnì wọ́n ṣe máa fún yín lóúnjẹ kẹ́kín tẹ́ máa lè máa tọ́jú ẹ̀ síbì kan tẹ́ni ẹ̀ ṣẹ̀ ń ṣe mítìn bẹ́ẹ̀ ṣe ń ṣe níbi tọ́wọ́ ibi ń gbà àwọn èèyàn ya síbẹ̀ wọ́n kó oúnjẹ àti àdòbítẹ̀ kó nìkan ló wà ní bó ṣe ń kó tọ́ bó ṣe ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn l'Óṣogbo lẹ́dẹ̀ níléṣà nílọrin wọ́n wá ń kó ògbó oúnjẹ kò sí nǹkan tó ṣe mí yẹn o torí pé oúnjẹ wa náà ni ẹ kó àwọn olóṣèlú àwọn ìkà àwọn ọ̀dájú èèyàn tó tọ́jú tó bí dẹ̀ ń pọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ tọ́jú ẹ̀ síbẹ̀ wọ́n ti fún yín pé òkè o oúnjẹ yìí ẹ pín fún àwọn individu ẹ pín fún àwọn ará àdúgbò yìí ẹ̀tọ́ tí ẹ fẹ́ fi ṣe nígbà tó máa gbé mi jáde èmi ìgan ti ń bàjẹ́. ọmọ kàwé mẹ́wàá ẹ̀ ó fi sọ ọmọ ọ̀dọ́ ó kọ́ṣẹ́ ọwọ́ kò ibi gbà ó frustration ìlú wà pọ̀jù ó àwa mẹ̀kúnnù àrùn jìyà àwa mẹ̀kúnnù. ẹ̀wọ̀n tí bàbá ń sọ mo tún sáré wọnú the truth bàbá ti sáré sọ̀rọ̀ nípa educational sector wa torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà ló ṣe kí ni òun ló bàbá náà sọ́nà àwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàwé tán wọn ò níṣẹ́ ṣe wọ́n kàn ń fẹsẹ̀ rìn gbèrègbèrè ọ̀tọ̀ ní pé tó bá parí poli àbò parí uni mo ní phd ń sìn gan nílùú ìwà máa fẹsẹ̀ gbálẹ̀ ní tó bá fẹ́ lọ́kadà wà bẹ́ẹ̀ mọ́ ni torí kò sí kankan wọn ìjọba ìtọ́jú wa òun náà ló fà á gẹ́gẹ́ mo ṣe ń bọ́rọ̀ yẹn lẹ́ ń gbọ́ pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí kó oúnjẹ kó sí nǹkan tó pè mí pẹ̀lú ìyẹn torí mọ̀ pé yes oúnjẹ tí ìjọba ní fún wa ní ẹ̀kọ́ bó ti yẹ pé ẹ̀mí tún sọnù ìyẹn náà àmọ́ èwo ló wá dé tó jẹ́ wípé lẹ́yìn táwa kó oúnjẹ tán a tún wá bẹ̀rẹ̀ sí jalè gbogbo ẹ̀yin tẹ́ bá náwó nù yẹn tó jẹ́ wípé bóyá pé ẹ ti kó oúnjẹ tán nu warehouse ẹ tún wá wọ ìgboro ẹ̀ ń já ṣọ́ọ̀pù ní ṣọ́ọ̀pù ẹ̀ ń lọ mall ẹ̀ ń lọ kíní ó lè níyìn o lè ní torí àwọn tẹ lọ ń bá wọn yẹn ọmọ yẹn ò ń ṣèjọba wọn ń ṣe òkòwò wọn wọn ń ṣe bísínẹ́sì wọn lọ jẹ́jẹ́lì ni èmi ò ní fi nǹkan sí nǹkan sọ káàkiri dẹni káàkiri tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní Ọ̀yọ́ state tó yẹ pé àwọn èèyàn ya wọ ilé Senator Teslim Fọlárìn torí pé bàbá yẹn jó lóṣèlú nígbà tó dẹ̀ máa béèrè lọ́wọ́ Senator Teslim bàbá sọ pé òun débi tọ́jú àwọn kí ni òun fẹ́ fi pin fún àwọn ará constituency òun ni nǹkan tí wọ́n sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ wá jáwọ́ bẹ́ẹ̀ tẹ́ lọ ń gbé ọ̀kadà tẹ́ ń gbé deep prison kankan ó lè lẹ́jà o torí pé private property èèyàn lẹ́wọ̀ ń bẹ̀ tẹ̀fì lọ ń ṣe ìyẹn ò bójú mu o ìyẹn ò ń ṣe pé palliative ìjọba tán ní kápẹ́ ìyẹn ò bójú mu rárá ẹ wá wo káàkiri ojú wa ń tì mí ẹ wá wo Òṣogbo náà ẹ ń jáwọ́ Shoprite tọwọ́ ti rí business oní business àtẹ̀gbà pé kò jàǹdùkú pọ̀ lẹ́kọ̀ọ́ ẹni pé kò ní kankan ní jàǹdùkú pọ̀ sí ẹni pé gbogbo ibi tí kò ní jàǹdùkú pọ̀ sí ó tẹ̀ wá tẹ̀yìn tẹ̀ wá ń lọ ni tẹ̀ní ìlú tó súnmọ́ sàlẹ̀ jọ̀nà ojú tì ní pátápátá pé ṣé lọ ni lélẹ́yìí lọ́wọ́n alájà lọ́wọ́n alájì tó borí ẹ wá ń jalè káàkiri ẹ wá ń jalè wá ń wo gbogbo ẹ̀ mọ́ra ojú tì yín gbogbo wa kan tá a bá débi tọ̀wọ̀n ìjọba wa tá a bá dé gbogbo àwọn ọmọ ṣẹ̀kọ́ tó ń ṣe torí àrùn wà tó dá ní nǹkan tó ṣẹlẹ̀ rárá à ń sọ pé àwọn olóṣèlú ń ṣe torí táwa yìí náà ṣe ń kọ́ àwa pọ̀ àwọn èèyàn lẹ́kún lọ èèyàn míì báyìí sìn kò ní bísínẹ́sì mọ́ báyìí dé ń pa báyìí kí ló dé ẹ jẹ́ agbádùn ní bàbá díẹ̀ sọ ó tọ̀rọ̀ là ń bára wa sọ lé lórí Faaji Opin Ose the truth lélẹ̀ yẹn gbádùn ẹ̀ díẹ̀. ẹni máa jẹ́ wà ní ìkòtù tó ń kó o jẹ àwọn ọkọ̀ ọ̀tọ̀ òníṣẹ́ lápá tọkọ ṣe kàwé wọn ò ríṣẹ́ ṣe níbi tó ní tóun pé ràrí káká ẹgbẹ́ ọmọ ẹ̀ àrán níṣẹ́ kó tó rí náírà méjì kó tó wálé tí ó bí báwọn fámìlì tó bá ní ó mọ owó dé wò ó tún tó náà ṣe ló máa rántí àti raṣọ débi tí ó ra nǹkan ọmọ fún ìyàwó ẹni tó kàn ló mọ kàbíra wa mẹ́kùnún. bàbá sọ ẹni tó kàn ló
rómọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ torí ìṣẹ̀lẹ̀ ńlá burúkú gbáà ló ṣẹlẹ̀ gangan ni. Àmọ́ kọ́kọ́ wá ṣèmí ń kàyéfì tí mo dẹ̀ fẹ́ dúpẹ́ lórí àwọn àdúgbò kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ tí yẹ pé a mọ̀ wọ́n fún oníwàhálà tó dẹ́ kan àdúgbò yẹn lásìkò yìí dẹ̀ lélẹ̀ yàtọ̀ sí pé bóyá a mọ̀ pé ní Máfolúkù Oṣòdì wọ́n jó ilé ọlọ́pàá kan bẹ̀ àmọ́ generally ń pè nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ẹ lọ sí wẹ́rẹ́ rẹ̀ ni wọ́n ń fọ́lé wọ́n ń jalè wọ́n ń ṣe ẹ wo ló Oṣòdì tá à ń sọ yìí tó bá yẹ pé àwọn ọmọ Oṣòdì àbí kan wọ́n bẹ́ síta ni gbogbo ọ̀yà tó ń ta gbẹ̀yẹ kò sí nǹkan kan báyìí tó ṣẹlẹ̀ ẹ dà mọ̀ pé Mushin Àjínàgbọ́n náà mo fún yín ìbà ni mo fún yín torí pé kí ni gbogbo bó ṣe ń lọ káàkiri láwọn àjà nǹkan yẹn ẹ̀ ń bá wọn ṣe bẹ́ẹ̀ bó tẹ̀jẹ́ wípé lóòótọ́ àti ọlọ́pàá àtàwọn ọmọ ìlú ìyẹn wà torí pé yẹn dẹ̀ ti wà bẹ́ẹ̀ wọ́n ń pé bóyá pé wọ́n wá ń jalè wọ́n ń já ṣọ́ọ̀bù wọ́n ń jó mọ́tò jó nǹkan yẹn kò sí láwọn àdúgbò yìí ó yẹ ká mọ̀ pé awakọ̀ náà lè ṣe kí n lè wà dáadáa ó nìkan tó ṣẹlẹ̀ lóṣù mo dídì pé jáde torí tẹ bá mọ̀ Oṣòdì àti Mushin àwọn fọ́ ṣọ́ọ̀bù wọn fọ́lé wọn fọ́ nǹkan kan o tó bá jẹ́ pé wọ́n tún bá wọn ṣe bẹ́ẹ̀ ni gbogbo àtún dàrú sí i ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin òbí tẹ wá gbọ́ pé yẹn wọ́n já ṣọ́ọ̀bù níbi tẹ wá sọ pé kàn mọ́ yín kọ́ náà lọ kó nǹkan wá òbí sọ pé ẹ lọ kó wá ọjà kìíní wọ́n ń wọ́ ọgbọ̀n wọn tí ẹrù olè lọ́wọ́ wọ́n wá báyìí o wọ́n ń wá wọn báyìí ẹ ṣọ́ra o ẹ má ra ẹrù kẹrù lọ́wọ́ yìí o tó bá ra ẹrù kẹrù lọ́wọ́ yìí tó bá ṣọ́ra ẹ̀wọ̀n ni o kẹyà ní sùúrù ìwọ tó bá lè ṣe o lè dákọ̀dá police station torí ìwà burúkú gbáà ni àtẹ̀yìn ìjọba náà tẹ̀ ń tọ́jú oúnjẹ tí ẹ kẹ pé tẹ̀ ń tọ́jú ẹ̀ kọ́ta gbọ́ ni àní nǹkan tó sọ ń Kòròdú SOB ó tún sọ ń pín yẹn àwọn oúnjẹ yìí ń fẹ́ pín jọ bẹ́ẹ̀dì òun ni ṣe máa ń ronú kẹ tó sọ̀rọ̀ ṣá kò tó ń ṣe oúnjẹ yín ẹ fẹ́ pín jọ bẹ́ẹ̀dì kí ló kọ́ à ń pẹ̀lú jọ bẹ́ẹ̀dì tí ẹnìkan lè fẹ́ ṣe bẹ́ẹ̀dì ni ẹ kàn ṣáà máa sọ̀rọ̀ nítorí ẹ fẹ́ péjọ bẹ́ẹ̀ tún lè wá sọ yẹn jáde à ń ṣe olóòótọ́ ẹ ti fìyà jẹ wá ibi yẹn ó ti jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ orí òun àmọ́ wá pọ́ńtà sí lọ́pọ̀lọ́ sì wá kàkà bẹ́ẹ̀ kẹsàn rẹ kú dákẹ́ má sọ nǹkan kan náà kẹyà dákẹ́ ẹ já tún àwọn aṣọ torí nǹkan tá à ń sọ fún àwọn olóṣèlú ń ṣòwò làwọn agbọ́n ṣe àwọn èèyàn lọ ní bísínẹ́sì wọn tó ń pa wọn díẹ̀díẹ̀ wo làbọ̀rọ̀ máa jáde bísínẹ́sì ká máa ṣe lọ màá sọ̀rọ̀ nípa kó ló tẹ̀lé ọ̀hún pólísì ọ̀hún káàkiri náà à ń bọ̀ ẹ gbádùn ní díẹ̀ sí Faaji Opin Ose ìbílẹ̀ wà ń bí láwálé wà ń bí ọ̀rọ̀ lásán lè ní à ń ṣíra wa létí ni bẹ́ẹ̀ ni. òkú ìtìlá òjàgún lábí ṣe ìgbèkò níbùsùn ó jẹ́ ní ègbé ní nígbẹ̀yìn o bí ayé ń bilẹ̀ dá ó ti jìyà kó tó jẹ́ bàbá ìyá lọ́rùn o àtúbọ̀tán ló yẹ káàró àtúbọ̀tán ló yẹ káàró. inú Libya létí ń bí bó ti ké sáábẹ̀ wọ́n rówó náà aráàlú Libya wọ́n rí lẹ́gbẹ́. ní ìyí tó ṣẹlẹ̀ ní ìyí tó jẹ́ pé àwọn ọ̀dọ́ wa náà àtàwọn jàǹdùkú tó wá jẹ́ pé gbogbo police station káàkiri wọn ọ̀gá ọlọ́pàá tó wà káàkiri lọ́wọ́ ń sọná sí lọ́ ń ṣe kí ni lọ́ ń wọ̀ ẹ jẹ́ ká lọ ní sùúrù torí ìyẹn náà ń ṣe nǹkan tó bójú mu o ọ̀pọ̀lọpọ̀ àwọn police station tó dẹ̀ wà káàkiri lẹ́kọ̀ọ́ wọn ló tó bí 2730 tí wọ́n sọná sí lẹ́kọ̀ọ́ yìí bó dẹ̀ ṣe wà káàkiri nìyẹn ẹ jẹ́ ká ní sùúrù ìyẹn jẹ́ wípé lọ́wọ́ yìí ìbọn nǹkan ó ti wà lọ́wọ́ àwọn èèyàn nígboro torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn station yẹn tọ́wọ́n ọlọ́pàá yẹn sá kúrò yẹn àwọn èèyàn wá ń wọbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ gbébọn wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ gbọ́ àwọn nǹkan tọ́wọ́n ọlọ́pàá yẹn ń lò yẹn ni pé lọ́wọ́ ìgboro rẹ́rìn lọ́wọ́ yìí o ìbọn ti pọ̀ ń ta lọ́wọ́ yìí tó jẹ́ pé aláti máa ṣọ́ra gidigidi gan èmi ń sọ lẹ́kọ̀ọ́ ń bì yìí lórílẹ̀ ni o ní Ajégúnlẹ̀ ni o ní Máfolúkù ni o ní Bàrígà ni o ní Àjà ni o káàkiri lọ́ ti sọná sí police station táwọn ọlọ́pàá ti sá kúrò ọ̀pọ̀lọpọ̀ wọn ìbọn tó wà níbẹ̀ ó ti wà lọ́wọ́ wọn boys yẹn ni pé ìbọn ti pọ̀ ń gbòòrò ń sìn ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra torí kò sí bá ṣe fẹ́ nílùú ọlọ́pàá láti wà ń lù tí ò bá sí ọlọ́pàá ń lò kò lè sí ìlú kò sí bá ṣe fẹ́ ṣe àlèlé wọn kúrò ní títì information yẹn ni a gbà àmọ́ kò wá ń ṣe kébi kan tún wà ká tún máa lọ máa sọná síbẹ̀ ká máa lọ kó bọ̀ wọn kí la fẹ́ fi ṣe ṣó lè ní gbogbo wa kí ló tẹ̀ ń ṣe gbogbo wa gan kí ló ń ṣe gbogbo òbí mi wà tẹ́ pé ọmọ ẹ wà nílé ń sì tẹ́ pé ìbọn sì bọ́ wà nílé wọn bẹ̀ ẹ jẹ́ lọ sọ síbì kan kẹ́ lọ dá padà fún wọn o torí ìjàmbá ńlá ni ẹ dẹ̀ mọ̀ pé táìmù tá a wà yìí October ti fẹ́ tán November December bọ̀ ìparí ọdún ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ́wọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o kọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o the truth ti Barrister lélẹ́yìí tá à ń fi lélẹ́yìí mi ìtẹ̀ fẹ́ lò lé ní rárá àmọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bàbá yìí ló ṣe iṣẹ́ ọpọlọ tó gbé àwò nílẹ̀ mo ṣe ní kàló lórí Faaji Opin. Nàìjíríà o ọmọ Nàìjíríà o
ibo là ń lọ o olórí Nàìjíríà o òṣèlú Nàìjíríà o ibi tẹ́ bá ń kó wa rẹ̀ o. ibo lẹ̀ ń kó wa lẹ wí fún wa. fundamental human rights tẹ́ntìgbè tẹ́lẹ̀ fún wa ní Nàìjà ń bí ẹ̀jẹ̀ yé bí rọ òtítọ́ lójú torí kíjọba bá ṣèlú yóò dánmọ́. bàbá ń sọ bí fundamental human right ta ní tó yẹ pé right to protest right to peaceful protest tá à ń ṣe tó wà ní constitution pé a lè ṣe ló wá di pé àwọn èèyàn kan lọ sí tóògè tí wọ́n di pé kí ni wọ́n bẹ̀rẹ̀ sí yí ìbọn sí ọmọ Nàìjíríà kí ló dé ẹ̀dẹ̀ náà ní fundamental human right tó la ní àní kankan àwọn èèyàn wá ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé òrí wọn human right tó lọ ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. báwo rí iyín bàbá lókè rí wọn o ẹ̀yin là gbàgbé ọjọ́ dájọ́ ẹ ó sunkún rojọ́ kò ní ságbára ẹ ó gbàgbé wà ìlú lálágbára tó ga jù ọba kárùlà tó kì jù ẹni bàjẹ́ dandan ní kó kíyàwó alágbára ẹ̀rọ nùjìnlẹ̀ o ẹ̀yà bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o. kábí ti South Africa kábí kọ́gbọ́n. ìbò tó dì ó tọ́sẹ̀ kan kó tó parí. former president declare tó ń jó lórí. bó ṣe rí pé wọ́n ń kàbọ̀ yín lọ́wọ́ àti pé Nelson Mandela tó ń ṣíwájú pé fígọ̀ tó wà ní ilẹ̀. ẹ̀yin olóṣèlú ẹ̀yin lórí wa kílẹ̀ tó fẹ́ gbọ̀ngàn lọ ẹjọ́ tó lọ́rọ̀ èmi tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín kílẹ̀ tó fẹ́ gbọ̀ngàn ẹjọ́ tó lọ́rọ̀ lọ́rùn bóyá bẹ́sẹ̀ rí tó rí lórí WhatsApp yẹn bóyá bákan méjì tẹ bá jẹyàn olóṣèlú yálà gómìnà yálà kí ni ẹsẹ̀ ní ẹ̀sìn kílẹ̀ tó fẹ́ gbọ̀ngàn ìyà ń jẹ mẹ̀kúnnù ẹ̀yin kan náà lẹ́ ń kó gbowó ẹ̀yin kan náà lẹ́ ń kó gbó ẹ̀mí ẹ̀yin náà lẹ́ ń sọ pé iye báyìí lẹ fẹ́ gba ẹ̀ bá gbọ́sẹ̀ à ń tó à lè bèrè lọ́wọ́ yín àbí ẹ̀yin senate ẹ̀yin house of rep nígbà tí èèyàn kan bá náà ń gba 30 million torí Ọlọ́run wọ́n dẹ̀ máa gé wa síwájú ni gbogbo nǹkan tí mo ti ń wò lórí amóhùnmáwòrán láti bí ọ̀sẹ̀ tí kìíní ìṣẹ̀lẹ̀ báyìí tó máa ń bèrè pé lọ́gbà wọ́n máa gé wa ni wàá gba our salary this our allowance this ẹ̀yin ò lè sọ. ẹ̀dẹ̀ wá ń gbá ọgbó yẹn nìyẹn oúnjẹ tẹ̀ lè jẹ tó ọtún wá fún yín lóúnjẹ kẹtí fún ọ̀gbẹ̀ kúrò ẹ̀fún wá jẹ ìfọ̀jẹ ìyẹn tẹ̀ ń fọ́ mi lórí ibi kò yé mi. kí lẹ tún wá fẹ́ àwọn èèyàn tí òòrùn ń jẹjẹ tọ́rùn ríṣẹ́ tí ẹ wo ló èkó táwọn àbí gbogbo èèyàn ti dọ́lọ́kadà wọ́n ti doní kẹ̀kẹ́ èèyàn tó ń ṣiṣẹ́ gidi kankan mọ́ ebi ẹ̀wù àpò ráìsì kan ta ráìsì èèyàn kò rí ráìsì jẹ gan gbogbo ẹ ti lé wọ́n tún wá ní ẹjọ́ tí Ọlọ́run ẹ pé ẹ̀ tún wá pé kí lẹ ṣe kú fẹ́ ṣé ká kú kú ni ká kú kú ní ilẹ̀ fún mi wọ́n wá ń gbọ́ oúnjẹ mi dáná oúnjẹ mi ti bàjẹ́ ojú oúnjẹ ẹ̀yin gómìnà ilé wa ń sọ àwọn ti kó wọn sign paper kan ní ẹ̀kú kan kí ló dé torí Ọlọ́run kí ló dánwò ní tó tẹ̀ ṣe kí ní tó wa gan gbádùn à ń tẹ̀ fẹ́ gbádùn tó lọ́jú ẹ̀ ṣe kọ́kọ́ fún wa àárín iléèwé lọ́mọ́ gbogbo skúlù iléèwé tó wà káàkiri à lè fọwọ́ mọ́ síbẹ̀ gbogbo ẹ̀ mílíọ̀n thousand ní kí ló dé ẹjọ́ torí Ọlọ́run ẹ wo ṣe fún wa àwa náà fẹ́ gbádùn lẹ́sàn wọn nǹkan tó tọ́ tó yẹ fún wa EndSARS tá bẹ̀rẹ̀ yẹn lágbára Ọlọ́run lóòótọ́ ọmọ jàǹgùdì ṣe kò tí ì tán o torí lágbára Ọlọ́run ìlú wa gbọ́dọ̀ gbá padà kò dẹ̀ ń ṣe ní tìjà kò ń ṣe ní togun àmọ́ gbá padà ẹ̀yin ọ̀dọ́ ẹ sùwẹ̀dù kò sófo rárá lágbára Ọlọ́run á bá wa ṣe kí ní á bá wa kó sí wọn nú ẹ olóṣèlú ẹjọ́ tó lọ́lẹ̀ ẹ̀ bá wa ṣe kí ni ẹ bá wa tún lè ṣe ìjọba nǹkan dẹ́rẹ́ tá à ń bèrè fún ẹ ṣe fún wa ẹ̀rí bí ṣe ń làágùn lórí ibi torí pé léèyàn ṣe pé tó ká wa lára gidigidi torí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta lẹ́nujọ́ mẹ́rin lọ́sẹ̀ bíi méjì kan tó kọjá lè nǹkan burúkú gbáà ni kò dẹ̀ ìjọjọ́ balẹ̀ kò yàwó òbílẹ̀ kò yàwó ará lọ gbogbo apátápátá ló kó ẹja lọ tún àwa ṣe Faaji Opin Ose lè jùrò yìí là ní ọba ọmọ Láwálé náà wà bẹ́ẹ̀ nígbà tí a ní ká fún yín lélẹ̀ ní awódi truth ní ti bàbá ẹ mú bàbá ti kọ́ tipẹ́tipẹ́ ẹ mú kẹ gbádùn ẹ̀ iṣẹ́ gidi pé síbẹ̀ àwọn olórin lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin sìn àfẹ́ gbéṣẹ́ ọpọlọ lẹ̀mọ́ akọ̀ǹkọ́ sáájẹ́ kọ́ kínní ni adẹ̀ ní ìdúró àwọn iṣẹ́ gidi yìí lákọ̀ọ́lá rí lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́run ṣáà ti balẹ̀ lára mi díẹ̀ àlẹ́ ìmúṣẹ́ àmì lọ́dún ilé ní kò sí jó màá rí lọ́sẹ̀ tó ń bọ̀. ìkàwé dọ́gba ṣe mọ̀ ọ̀rẹ́ tó ló yẹ káyà o kọ́múníkétọ̀ ló yẹ káyà o ẹ̀ka fún ẹbẹ̀ Ọlọ́run.
Fábíọ́lá ibo wọn dìbò ẹ̀ Fábíọ́lá ọ̀rọ̀ kan pé fún Mọ̀ṣúrì kó bá wa ṣe káyé ojú kì í lù tòrò kárí ṣe òyìnbó annulment tó wáyé ó fẹ́rẹ̀ dógùn sí Nàìjíríà ń bí ọ̀pọ̀lọpọ̀ sùúrù Abíọ́lá máa ṣúọ́rí bí ìtòlò ń ló yọ wá ká tún dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà pátá sùúrù pẹ̀lú faradà tani mi ò jẹ́ kó mú ọjà ìlú wa ń bí àti kọ́ Ọlọ́run fẹ́ràn wa gidigidi torí irú ogun nílùú Somalia kò tọ́ sí wa tìlú Bosnia kò tọ́ sí wa ẹ wo ti Liberia kò burú ẹ wo ti Rwanda kò tọ́ sí wa o. kì í ṣe wí pé a fi yọ̀ wọ́n o ọmọ Ọlọ́run sọ̀rọ̀ wọn lójú àdúrà ló máa ń gbà kì í ṣàgbára láti sọ ní Nàìjíríà yìí ó kárò orí o májọ máa ṣọ̀rẹ́ ká má ṣe jà o ìgbẹ̀yìn yógùn kì í sunwọ̀n o ẹ̀bẹ̀ lábẹ́ bàbá òkè o wà fọ̀nà hàn wá aláwòrán o báwo ṣe ṣe tí o ní kìjà o báwa ṣe kìlú àwòtò o ká má rògùn ní Nàìjíríà o ẹ bá mi ṣàmì Nàìjíríà o Nàìjíríà ẹ ṣàmì Nàìjíríà. tọ́lọ́pọ̀ ẹ̀jẹ̀ ìlà bá ránṣẹ́ sí o wípé kò wá ròyìn ogun mọ́lá ìbá ròyìn. ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ìlà bá ránṣẹ́ sí o wípé kò wá ròyìn ogun mọ́lá ìbá ròyìn. gbogbo kì í bímọ tó rọ̀ ọmọ balẹ̀ lókun máa ń bí. ọ̀rọ̀ tọ̀pọ̀ a ti ń ṣàlàyé kó yẹra wa ní ìjọba a ti ń ṣàlàyé kó yẹra wa ní. gbogbo mi yàgbá tó kọjá tábà bí ibo tẹ̀mí tó ń ìní tó lọ wọn ò ṣe ká Haúsá tó parẹ́ òní Yorùbá tó parẹ́ lẹ́nu wọn. àánú ṣe mi o ẹ̀rọ tí o ọmọ bàbá méjì wà ń para wọn ẹ̀rọ tí o ọmọ bàbá méjì wà ń para wọn. ẹni Ṣàngó bá bímọ o lọ́ba tó ojú ẹja oníbọ̀bà kòso èmi mọ́. ẹni ara tójú ẹ̀ wọlé o tó bá rọ̀ yá fọwọ́ bàtí. ọfọwọ́ bàtí o Nàìjà o ká má ṣe jagun láti sọ wípé o Nàìjà o ká má ṣe jagun. Nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ní. Nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ní. ká fọwọ́sowọ́pọ̀ ká lè jíjọ gbé Nàìjíríà sókè. àjò dàbí ilé orílẹ̀-èdè gbogbo wa ní. ìlú mi ìlú Nàìjíríà ó dára.